Ẹ káàbọ̀ padà sórí ètò yín ètò wa lónìí a ó máa sọ̀rọ̀ nípa fíìmù tí a mọ̀ sí Alágbàdo apá kejì. Ẹ̀yin tèmi ìjẹ́ ti wo apá kìíní fíìmù yìí tí ò bá ti wo apá kìíní fíìmù Alágbàdo ẹ gbìyànjú láti lọ wò ó ẹ tààrà ṣẹ̀ṣà lọ sí OAFP TV níbẹ̀ ni wọ́n ti ń ṣó fíìmù Alágbàdo látọwọ́ Odunlade Adekola Odunlade àti arákùnrin tí a mọ̀ sí Apakúfọ̀ àwọn méjèèjì wọ́n ṣe gudugudu méje yẹ̀yà mẹ́fà nínú fíìmù yìí o ẹ̀yin tèmi ẹ gbìyànjú láti lọ wò ó kí a tó tẹ̀síwájú tí ó bá jẹ́ ìgbà àkọ́kọ́ tí ẹ ń wo fídíò wa nìyí ẹ jọ̀wọ́ ẹ tẹ subscribe button láti máa wo fídíò wa láti máa rí púpọ̀ lára àwọn fídíò wa wò ojú tí ẹ fi ń wò wá kò ní fọ́ etí tí ẹ fi ń gbọ́ wá kò ní di láṣẹ Èdùmàrè ẹ̀yin tèmi ó kù báyìí nìbọn ró ẹ̀yin tèmi fíìmù Alágbàdo apá kìíní ó ti ń ṣó ẹ gbìyànjú láti lọ wò ó ṣùgbọ́n a fẹ́ sọ̀rọ̀ nípa òṣèré tí ẹ nífẹ̀ẹ́ sí jù nínú fíìmù Alágbàdo ṣé Odunlade Adekola lẹ nífẹ̀ẹ́ sí jù ni ẹ tẹ orúkọ rẹ̀ sínú comment section ṣé Apakúfọ̀ ni ẹ tẹ orúkọ rẹ̀ sínú comment section ní tèmi o Apakúfọ̀ lèmi nífẹ̀ẹ́ sí jù apá lèmi nífẹ̀ẹ́ sí jù nínú fíìmù Alágbàdo ẹni tí ẹ̀yin bá nífẹ̀ẹ́ sí jù ẹ tẹ sínú comment section ká lè sọ̀rọ̀ nípa rẹ̀ ká lè fọ̀rọ̀ jomitoro ọ̀rọ̀ lórí rẹ̀ lónìí akọni rí jù báyìí lọ ìrẹ́lú gbọ́ wọ́n máa rí o tún dọjọ́ mi ọjọ́ rẹ̀ ó dìgbà.